wo la fẹ́ máa sọ nípa Jide Kosoko èèyàn gidi ni. Jide Kosoko ó jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtagì olùṣeré. Àwa mẹ́ntọ̀ wa ọ̀gá wa àwa ó mọ̀rọ̀ ń fọ́lù ògùn oyè. àṣeyṣàmọ́dún wọ́n ti 70 wọ́n á tún ṣe 80. láti ìdúró àti ìdíje yẹ ọlọ́jọ́ òdíje gbogbo àpáta let us all rise up on our feet to welcome and celebrate the wonderful and fantastic celebrant Prince Jide Kosoko. Káwọn bàbá àti màmá jókòó, you can have your seat. Ebi ṣe janta yìí wà ọ̀gá abìkan ọmọ ṣẹ́bùmí ni o ọ̀gá tó mú wá kí gbogbo àwọn bàbá wa tó wà ń bí ẹni àbá ti dárúkọ rẹ̀ kó gbà fọlọ́ ẹni àbá sì rántí náà kó lọ gbà fọlọ́ Prince bàbá Jide Kosoko gbogbo ọjọ́ méjì jù yín lọ lẹ́yìn tẹ́lẹ̀ mi wọ́n wá bí tèmi náà ní ìjẹta. Which is no, it's a time of 10. Today is what? Today is 14. Oh, the journey lane. Today is a birthday. Money about the supreme powers of God. My celebrate them when they work. All of them know you, but I like to buy celebrate Tina Eleo leadership and Akbar. Okay? The Akbar Lord is 75. Inshallah, because you're not in line, S80. Lẹ́yìn 80 ọ̀gá S85 o lẹ́yìn 85 S90 o it depends on you ẹ̀ tún ṣe 95 o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó ẹ̀ máa 100 bó bá tún wù yẹn tún ṣe ètò wì òtútù náà màlẹ́sà tẹ̀ ní ọ̀rọ̀ mi mú ẹ̀ ọlọ́dẹ ìyàgùnjẹ́ lọ́wọ́ sọ́dẹ̀ ẹ̀ bá rí ayé ní ọ̀dẹ̀ ní sísí ẹ̀rọ báyìí ẹ̀ bá lẹ́ẹ̀ tó jìnnà o ẹ̀rọ amúnà 85 kékeré gbogbo lọ́gàá tó àbí ni mò ń kí. Alàgbà chairman wa tẹ́lẹ̀ lọ́nà òdìtì wa láti Nigerian Films and Censors Board balẹ̀ kára ó lè ní wọ́n kí olóyè ẹ̀kú jókòó ẹ̀kú fẹ́ o àtúntì padà ríra wa ẹni tó kú àtẹni tó sọnù ó tóra rí agbada sórí ibi ìdìbò àdúgbò o àlejúmọ́ ní l'Abuja àlejúmọ́ ní Ìkẹjà. Election, no, I can't allow that. No, election, no, I don't want that. Election, better back to Lagos and go connect on this thing. Money mo wa rí rẹ̀ báyìí. Inú bíbí nínú pay dọ́kà money ma fọ́ kíláàsì gbogbo ọjọ́ kú dànù. Money, you are the problem of my life. Kí ni mo ṣe gẹ́gẹ́?
ṣé kí n jẹ́ president ẹgbẹ́ ẹ̀ ṣe káì mo fẹ́ fọ́ kíláàsì kan o ọlọ́run tí ò wá fi irú bíbí náà tí ò fi rán mi níṣẹ́ àdúgbò bàbá wa lóye ọlọ́jà lẹ́rẹ́kọ́ ẹkú jókòó sáà o bàbá wa bí ọlọ́kọ̀ọ́sọ́kọ́ ẹ̀ṣẹ̀ kú oríire ni o àjọpẹ́ fúnra wa o gbogbo ọmọ Jídé ni mo kí látòrí Akeem torí àwa la mọ bí ọmọ ti bẹ̀rẹ̀ àwa rẹ̀ ó ọmọ bí ọmọ àwùjọ kan gbọ́dọ̀ àwa la mọ bí ọmọ ti bẹ̀rẹ̀ o látòrí Akeem dé gbogbo ọmọ tẹ ẹbí pátápátá ẹni abáṣẹ̀yà rẹ̀ ní kó má bínú o gbogbo wọn ọlọ́jọ́ wọn lálùbáríkà o bàbá Délé Odúlé Akeem alàgbà Yinka Quadri mo kí kẹ́ o gbogbo èyí tẹ́ wà ń bí àsọdúnmọ́dún ní sanwó lóde àsọdúnmọ́dún ìfaniwẹ̀ parí ẹ̀ àsọ̀rọ̀mọ́rọ̀ ní sanwó lóde àsọ̀rọ̀mọ́rọ̀ gbogbo àtàjọ sọdún yìí àjọ sẹ̀mí o Amson ẹ̀kú ìjókòó fẹ́ǹsì ẹ̀kú ìjókòó ọlọ́run ní fi gbogbo àsílẹ̀ ọ̀sẹ́lú ọ̀làdàbí ọ̀kẹ́rì yéé bùjì bá mi sígbìn ẹ̀lẹ́ o ẹ̀kú fẹ́ o ayọ̀lẹ́ fi gbà ṣé o mọ̀ pé wọ́n dojú mi kò rùn àfi ìsábà rí náà lọ́sẹ̀ o wọ́n dojú àwọn èèyàn kan burú àwọn àṣetánì tí ká sọ fún ọmọ dojú mi kò rùn bóyá ẹlẹ́ rẹ̀ tó kù. With the assistance or the support of my mentors in the industry, which is Uncle Tunji Bamishigbe and Rafu Adike, coincidentally Uncle Tunji Wambi. So when I started acting, I started with Palace, the soap opera, and Papi was my father. So when I came in, he just said, so you want and then Auntie Arietta too. I want to wasi Ibegba and one year. Join the industry. Said, don't worry, you will get there. So we had a particular scene. Timoya, I was on set. Liz Benson was on set. We were intimidated, and then I was coming from somewhere, and to get the line, I was just missing my lines. I was just missing. So everybody watch my scene get agitated. Uncle Tunji got to get the patience. So Papi Wanipe, come. Take Farabale. We are human beings like you. You can do it. I see it in you. Just go out there and do it. And those words of encouragement helps me. To concise everything, he has been a father figure to me. I lost my father when I was 2. Papi will always advise me. He will always carry me along. Even the things, Timo won't anything, he will carry me along and say, hey, listen! Hey, listen! But he would always be a father. He's very generous. Papi loves meat. Papi can finish his money with meat, oh. Wọ́n máa gbé gbogbo rẹ̀ náà jẹ́jẹ́ ìgbà míì gan wọ́n lè gbé síwájú pé wọ́n ò ní lè jẹ́ o wọ́n ṣáà kó síwájú ṣá. He will always eat and say Papi ẹ fún wa nígbà sọ pé no. And he loves fish. He is a wonderful man. He has a fantastic heart. When somebody said he has someone like KGM, I agree absolutely. My Papi would enjoy himself. I need 1 million lower. On Titabati, not to buy bam of Idoma. He would always impact. When he has, he will share with everybody. I love you. I celebrate you, sir. God bless you. God will increase all that concerns you. Your heart desires will be met in Jesus' name. Amen. And I celebrate everybody that has come from far and wide to celebrate with our Papi. God bless you all. Jide Kosoko'S. 10 years ago, Talo Shekologba. Tomo olórin kan kọrin. Ọgbà láti lọ ṣe èmi àtọkùn bí lọ́dọ̀ yẹn ìgbà yẹn ní ti 60 rand 10 years ago ni mi ò gbàgbé. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ la fi ṣe ń jọ́ náà. Olúwa ṣeun. Tí wọ́n bá ní kí olúkálùkù máa sọ̀rọ̀ nípa Prince Jide Kosoko'S, ibi tó bá kọjú sí olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo ní oore ọ̀fẹ́ láti mọ Prince Jide Kosoko'S láyé ìgbà tí
a sì ń ṣe eré orí ìtàgé wa ní tẹlifíṣàn ní NTA wọ́n wá wà nínú àwọn tí wọ́n ń ṣojú àwọn bàbá wa débi pé ìwọ tó o bá ti wá sí meeting ó di dandan kó wá kó ẹrù ẹ àwọn àti olóògbé Koko'S lọ́dún náà lọ́hùn mi ní gbàgbé bí a ṣe wá ń rìkọ́d lọ́jọ́ yẹn náà bá sọ pé Jide Kosoko ti dé kí ló ṣẹlẹ̀ wọ́n máa kó gbogbo ẹrù yín ní kankan mi ní kí ló wá le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ eléyìí ò tí ì le tó ju bẹ́ẹ̀ lọ nígbà tí dẹ̀ máa jáde lóòótọ́ bá yọjú sí wọn. ẹ̀rọ àṣà lọ́dún yẹn lọ́rùn láyé ìgbà jébì wa yẹn náà ni mo bá ní àti àdásáwàdà ẹ̀yìn mọ̀ yìí ẹ̀yin lẹ́ẹ̀ máa wá sí mítìn dédé máa wá sí mítìn dédé so pé agbọ́dọ̀ ṣe nǹkan tó ní kẹ́ wá ṣe ni ṣó yẹ kí dẹ́ dúró lórí iṣẹ́ tó ń ṣe yìí bá a ṣe bẹ̀rẹ̀ sí ní súnmọ́ra nìyẹn. àmọ́ èyí tó wá ká mi lára jù nígbà tí Ọlọ́run gbé ajé tó sọ sí ìlú alágbàdo gbogbo àwa tá a wà lágbàdo ń jó ayọ̀ we all improve we all move forward ajé ilé wa ò ní gbẹ ẹ bá mi ṣàmì a mọ importance Prince Jide Kosoko gbàtàjọ wà lágbàdo torí kò sí ni. so ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ju gbogbo ẹ lọ mo fi àsìkò yìí sọ pé kò síbi tí Prince Jide Kosoko wà tí ajé ò sọ̀kalẹ̀ síbẹ̀ nítorí pé ó jẹ́ ẹnìkan tó máa ń kóyàn mọ́ra tó dẹ̀ máa ń ṣe bó ti tọ́ bó ti yẹ tí ó bá dẹ̀ bínú tẹ́ bá sọ pé ọ̀gá ìtẹ́tẹ́ bínú yóò ti tó ẹgbàgbé ẹ̀ tá a bá rí àwọn èèyàn tí ó mi ìrò wí. mo rún fúnlú okùn oyè pamúpamù jigijigi ògbórí olórí kalẹ̀ lọ́sàn-án gan lásìkò Tinubu don try it. sẹ́ni tàbí ṣùgbọ́n òsì àwọn méjì let me put it in this way àwọn mẹ́ta ni mo ní ní life mi after Mr. Bello I have Jide Kosoko and my mommy àmọ́ pé wọ́n ní mommy Wálé ìyàwó Mr. Bello sẹ́ni mo rán fọ́lọ́ okùn oyè yẹn Jide Kosoko ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó o bá ṣẹ̀ ó máa bínú gbórógbórógbóró ó ti tán síbẹ̀ ṣé wá rí Jide kó bóyá àwọn èèyàn ti sọ níbẹ̀ bóyá wọ́n sọ níbẹ̀ ó lè yọ ojú ẹ̀ fún yàn tó bá ku owó tí ó fi jẹun Jide Kosoko àfún ẹ̀ and apart from that tẹ̀ bá wá tó wá kówó lé olóńfólú okùn oyè lọ́wọ́ tí o sọwọ́ tiẹ̀ ẹnìkan wá dé pọ̀ ní problem I'm telling you the truth olóńfólú á tó fi owó yẹn á fi sànú ẹni yẹn tòró mọ̀ wípé ilé ayé yìí kò sí nǹkan kan níbẹ̀ àwa àmú nǹkan kan wá tá a bá ń padà ànímú nǹkan lọ congratulations my lovely brother. I love you, I like you, and I will continue to like you. Ẹ̀yin méjèèjì yìí, ẹ̀yin jagunlabi mi rí. Ẹ̀gbọ́n mi, I throw you my salute o. A lot of people say, Andúlé àti Mr. Bello, wọ́n ní wọ́n fẹ́ wádìí abájọ ni. Wọ́n lè rí di abájọ. Ibi tẹ́mi àti Mr. Bello dì sí, lè rí díẹ̀. Ẹ̀gbọ́n àlàyé. So Ato, thank you very much, ladies and gentlemen. Gbogbo wa ta wá sí bíbá. A máa padà sí ní láyé àtàlàfíà. Ní wàrà wa tì. Èmi Sunday Ọmọbọ́láńlé MON tí mo wá síbí lẹ́nu ní gbọ́ kú mi báyìí o. Wọ́n ní jí mi gbé o. Ní bá jí mi gbé a máa jọ plan ẹ̀ ní pẹ̀lẹ́ mi àwọn àti tó fẹ́ jí mi gbé. A máa plan ẹ̀ ní 50-50. Iye tẹ́ ẹ bá gbà lọ́wọ́ Mr. Bello tẹ́ gbà lọ́wọ́ Jide Kosoko ẹ jẹ́ ká jọ share rẹ̀. Tẹ́ ẹ bá ti agree màá ní kí ẹ jí mi gbé. Praise the Lord. Ọjọ́ ti di ohun. Adúpẹ́ wípé àgbẹ̀ tipátipá. A sọ pé bó ló ṣe jẹ́. Èmi ò ní nǹkan kan láti sọ fún mi ó fóyún. Pé ká máa ṣàdúrà lọ. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ àdúrà ni. Gbogbo tá a bá ń ṣe àdúrà ni.
ká máa ṣe dáadáa bó o bá ṣe dáadáa wàá rí bó o tún ṣe dáadáa wàá rí òróǹfódò okun oyè pámúpámú jigijigi kò sọ́kọ́ o ọmọ ọlọ́jà lérèkó àìyé nǹkan kan tí mo rí lára mo rò fún mi ni pé bẹ́ẹ̀ bá wà ní iṣẹ́ àbí tẹ́ ẹ bá ń ṣe rìn why are you doing this oya come on how this and bó ṣe wà yẹn tí ọkùnrin Jídé bá gbé pen sórí pépà bí ẹ fẹ́ gba contract níbi kan a bá fẹ́ ṣe kankan níbi kan tí ọkùnrin Jídé bá kọ tó ṣe báyìí wàláì wọn ní bọ́sì wọn máa gbéṣẹ́ yẹn fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí ló ká bọ̀ bẹ́ẹ̀. ó ní kinní yẹn lọ́wọ́ no matter how it is kò dẹ̀ sí bó ti ṣe lè ṣe tó ó dàbẹ̀ ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ti sún bí dáadáa kò lè rí ẹ kí ìyá máa jẹ kó máa wẹ̀ ẹ́ á wá bí gbogbo láìpẹ́ kó ṣe máa sọ̀rọ̀ kí ló tún kò ta tó ń fẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe dáadáa náà máa rí dáadáa à ń bínú o Jídé lè bínú kó da gbogbo bíbá ìlú rẹ̀ sí tẹ́ẹ̀lì lójú fún ẹ̀ mọ́ àmọ́ bó bá tún yà ẹ́ àti àyín náà rí pé kí ní ọ̀pọ̀ lọ sí gbogbo ìyẹn sọ bẹ́ẹ̀ tá a bá kọ bẹ́ẹ̀ yẹn kì í yọ̀ ní gbàgbàgbàgbà and that is all ẹ̀dá tí Ọlọ́run dá òkùnkùn yẹn Ọlọ́run ọlọ́jọ́ ènìyàn á túbọ̀ máa wà pẹ̀lú ẹ̀ ilé àtọ̀ ni ẹkùnrin dàbò àwọn ọmọ ẹ òní ní lábùkù lórí wọn Ọlọ́run ò ní ṣe wọ́n lọ́tẹ̀ ẹ o kò ní ṣe wọ́n náà lọ́tà àwọn ọmọ ẹ ètò òkú tó máa lò láyé báyìí nínú ayọ̀ nínú àlàáfíà olú máa fi lò ní mo jẹ́ ṣe ń fẹ́ kórí fún ẹni kórí fún ẹni gbogbo àwọn táwa wá síbi ilé ni bá ṣe débi láyọ̀ àtàlàáfíà ní kálukú wa máa fi padà délé ọdún ìyàwó àdùn fún gbogbo wa lágbára Ọlọ́run àríjẹ àrínú àwa àrílò àníjẹ kẹ́yìn ẹ̀rọ àní láti sàkẹ́yìn aṣọ àdẹ̀ ní ṣúgà kẹ́yìn gbogbo ọ̀rọ̀ wa àdá thank you so much. I will say that because the celebrant today is Abdurrafiu. I will now say, praise the Lord. Praise the Lord. Ìtẹ̀wá orúkọ Christian tó jẹ́ Abdurrafiu ó ti bò mọ́lẹ̀ ó lọ sí Joshua ó lọ sí mother side níbẹ̀. Well, first and foremost ọpẹ́ la kọ́kọ́ máa dá fọ́lọ́ fún ọjọ́ èní nítorí pé kéèyàn 70 bá wàsábà pẹ̀lú pàápàá pẹ̀lú ìrìn àjò irú wa yìí àti ìrìn àjò Jídé Kòsọ́kọ́ himself. Ìrìn àjò Jídé Kòsọ́kọ́ tó fi wá pé 70 yìí ká máa dúpẹ́ fọ́lọ́run torí wọ́n rin ìrìn àjò yẹn tó bá máa sọ lọ Yinka Quadri ajẹ́rìí mi á ní ẹ̀gbọ́n mi ló kọ́ mi ní tí mò ń ṣe yìí kò dá ṣe nǹkan rí wọ́n máa ń kọ́ ni ní ìrírú ẹ̀rí láyé kò dá ṣe nǹkan rí àmọ́ a dúpẹ́ fún ọjọ́ tèmi ìgbé orí báyìí à ń ṣe ìtọ́jú yẹn lágbára Ọlọ́run àpẹ́ àgbo àtọ ó ti wá òǹkà pẹ́ tó lágbára Ọlọ́run ní mo sáré ọmọ àwọn wa ló máa gbẹ̀yìn wa. A lot has been said nípa Jídé Kòsọ́kọ́ wọ́n ti sọ oríṣiríṣi ṣùgbọ́n problem ta ní ǹjẹ́ mọ́ wọn ní sọ negative things about him kò sẹ́ni tó máa sọ o I'm telling you positive nínú àwọn tó dìde wá sọ̀rọ̀ mo ti rẹ̀ tó wá fẹjọ́ Jídé Kòsọ́kọ́ sùn mí rí tí mo change mind ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ torí náà nǹkan tí kan máa sọ ní pé Jídé Kòsọ́kọ́ gbọ́ gbogbo ẹ̀ èyí tó bá mọ̀ kàn fi dùn ẹ́ o mọ̀ èyí tó bá mọ̀ pé lóòótọ́ náà sọ o mọ̀ so èyí tó fi dùn ẹ́ máa dà wọ́n lóhùn change yẹn èyí tí wọ́n fi dùn ẹ́ tó sọ pé dáadáa ni kò máa bá a lọ ni one fact remains ni pé tó bá rí Jídé tó mọ̀ rí wàá rí is like a bro ẹni tó máa like ni tó bá tún sọ̀rọ̀ fún ẹ wàá fẹ́ kàn láhànlá tó bá tún sọ̀rọ̀ fún ẹ he knows how to talk about business he knows how to talk about kákó ìyànjọ he knows how to talk about ṣé kí n sọ pé wọ́n ṣe ń tó sí obìnrin ní kí n sọ ni
Yeah, he knows about it. Àwọn tó jẹ́rìí sí náà ṣe há yẹn pé lóòótọ́ ni. She understand? Ṣùgbọ́n I like my brother. Àbúrò mi ni. Ó ní ta ló kàn kí ni mo sọ? Á lè yàn kan ló kàn. Yinka lè jẹ́rìí sí bóyá òun yàn kan ló kọ àbúkọ rẹ̀. I like him so much. Ṣé ìyàwó sì bí wà? Ó mọ̀ ń pa chop and clean mouth. Dáadáa. Ọpẹ́ ní fọ́lọ́. Adúgbò ẹ̀mí tá a bá dé. Ilé ayé yìí analysis barista ni màá ṣe. Ó ní 40-20/40. Ilé ayé jẹ́ 40% àwọn ẹni tó wà ní ayé. Ó ní àwọn tó wà ní ayé tó wá ṣeré. Ó ní 40% àwọn ẹni tó ṣe gbogbo. Ó ní 40% àkọ́kọ́ fún àwọn tó ń ṣeré yẹn. Tí wọ́n bá rí ọmọ ọlọ́mọ tó bá ń ṣe dáadáa, wọ́n máa gbárùkù tì. Ó ní 40% kejì ni pé tí wọ́n bá rí ọmọ ọlọ́mọ tó ń ṣe dáadáa, wọ́n ṣe máa dàní ilé ayé ẹ̀ náà máa wá. Wọ́n máa dàní àjọ ẹ̀ nínú. 20% ìwọ fúnra rẹ̀ tó wá wà láyé. Bó o gbélé ayé ṣeré wàá mọ̀. Bó o gbélé ayé ṣeré wàá mọ̀. Fúnra rẹ̀ wàá mọ̀ dídá o lè má sọ. Ṣùgbọ́n the best thing that we pray ni pé táṣà ní 60% ilé ayé ti rere àti gbélé ayé ṣeré yẹn. Ọlọ́run àtúbọ̀ máa fún wa ṣe. Jíde Kòsọ́kọ́ gbòrògbòrò yẹn á kó lẹ́nu ẹ̀ ń sìn. Ẹ̀gbọ́n àmì yìí ló máa ń ṣe mí. Ẹ̀yin tẹ́tí lọ 70. Bẹ́ẹ̀ ni pé kò ní 70 yẹn. Ó 70 àbí ó 70? Ó yọ̀rọ̀ yẹn á kó lẹ́nu ẹ̀ ń sìn. Á dẹ̀ máa 80, á máa 90. Bó ṣe gbàrà wọn máa ṣe, a máa manage ara wa yìí. Torí náà nǹkan dáadáa tí Jíde Kòsọ́kọ́ ṣe olùdánrò yẹn. Tó bá dẹ̀ ròyìn, tó bá ṣe òun náà la máa ròyìn. Barista náà ni màá fi kásẹ̀ lẹ̀. Ó ní ẹ̀dá yóò ń tó ìṣeré láyé tọmọ ibùdó àdáàmọ̀ ṣe é pé fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ṣàdúrà fún ẹ̀dá yóò ń tó ìṣèkà láyé tọmọ ibùdó àdáàmọ̀ ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣe é pé fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣe é pé fún. Sọlú alánàbẹ̀rẹ̀. Orúkọ mi ni Alhaji Akínadé Adérelé, gbogbo èèyàn mọ̀ sí Adé Adérelé, the king of bigger boys Nollywood guru. Orúkọ mi kí la tún rí gbọ́. Èwo la fẹ́ máa sọ nípa Jíde Kòsọ́kọ́? Èèyàn gidi ni. Èèyàn gidi tó bá ń gbọ́ èèyàn gidi. Ẹni tí ò kí ní kínníkínní èèyàn sínú. Tó bá bínú sí ẹ láàrin ó bá bínú sí ẹ láàrin ìṣẹ́jú márùn tó bá ti pariwo ẹ gbùrùgbùrù ó dẹ̀ tún ti tán ni. Kò ní yẹ ẹ lẹ́nu pé olóòtú máa gbẹ̀ ṣé nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan lè wá ń bínú sí. Ó ti gbàgbé ẹ̀ ni. Afẹ́nifẹ́re ni. Ìran Afẹ́nifẹ́re ló ti wá tí ò ní fẹ́ kí ìyà kó jẹ nìkankan. Tó bá dẹ̀ rí ọ̀nà pé bíi tá bá dẹ̀ gba bí o nǹkan á dẹ̀ yọ mẹ́ á jẹ́ kó o mọ̀. Jíde tó bá wù ẹ́ tútù tó bá bù ẹ́ lápò á ní nǹkan tí mo bí sá kó jáde o. Mọ̀ tó bá ní owó kò kọ́yé kíye tó lè wà lọ́wọ́ ẹ̀ tí ò lè ná láti pé kẹ́ ẹ̀ wá certified. A lot of people ló ti sọ̀rọ̀ pa ẹ̀ka tó fẹ́ sọ mọ́. Àdúrà la fẹ́ ṣe fún pé kọ́lọ́run kó jẹ́ kó pẹ́ láyé. Kò ní ní ìnira, ó máa dàgbà, ó máa dògbó, ó máa jẹ èrè gbogbo iṣẹ́ ẹ̀ ti dáadáa lórí àwọn ọmọ àtọmọ ọmọ ṣe 70 lẹ́rí bàtítà tó máa sọ 100 ọlọ́run ní tí pàdé báyìí àtijọ́ máa ṣe ni ọlọ́run ẹ̀dẹ̀ máa ga ẹrù tí wọ́n kì í gbé fún abiyamọ wọn ní gbé fún wọn ní tí àtẹ̀yìngbẹ́rù lu Jíde Kòsọ́kọ́ kò ní rógun àṣìta àbọ̀ èmi náà ò ní rí o gbogbo ẹ̀yin tẹ́ ń wo ìparapata ẹ̀ ní rógun àṣìta àbọ̀ wọn ò ní gbé pamọ́ kán máa tọrọ owó bó ṣe máa rí nìyẹn ọ̀la aláwọ̀láwà lákùúátà ìlàbí láìlẹ̀. My dad is a very loving father. Loving father to the core. Bàbá tó ń gbé nígbà tí àwọn màmá wa fàyè sílẹ̀. He is the only one. Lọ́sùn lóògùn lálẹ́. Bàbá tó ń gbé tí ọmọ ẹ bá fẹ́ bímọ lọ sí tù.
tiẹ̀ láti primary school ni o secondary school ni o high institution ni is the only one wọ́n máa gbéra láti bí báyìí wọ́n máa wá sí ìlọ́kù láì bí nímọ̀ àgbà táwọn èèyàn bá sọ mi pé àwọn onídàájì mi ní Sango àwọn onídàájì mi pé kí ni ebi fara mi ò mọ̀ kán bọ̀ àná ọ̀dẹ̀ máa wáyọ̀ wá sí bẹ́ẹ̀ àwọn wá wọ́n bá wọn ṣe ń ṣe àwọn ọmọ tó wà nílùú òyìnbó gan wọ́n máa lọ wọn ní jẹ́ kọ́ wọn ọ̀dẹ̀ máa dé bẹ̀ wọ́n máa wò wọ́n in fact it's a 1 in a million dad so I want to wish him many happy returns long life and prosperity ìpè wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n máa ṣe 90 wọ́n máa ṣe 100 so wọ́n á tún ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n á tún wá tún láti máa fọwọ́ pa wọ́n máa fẹ́ ní jíjó so láti sin lọ gbogbo wa náà gbogbo wọn náà wọ̀ ní ṣọ́kùn wa gbogbo nǹkan tó lè yí àdúrà tó jẹ́ ṣíṣe ọlọ́run máa ṣe fún wọn wọ́n ká tó lórí lọ ọdún nígbẹ́ ni wọ́n ní agbára ọlọ́run àmín. Mo kí gbogbo àwọn bàbá mi àti màmá mi lórí ìjókòó ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ kú dìde ẹ kú gbogbo gbà wá torí àwọn ojú kan tí mo mọ̀ dáadáa tó wà nígbà kò sígbà tá a fẹ́ ṣe nǹkan báyìí tí wọn kì í sí lórí ìjókòó. On behalf of myself and my siblings I say a very big thank you ẹ ṣé gan. Ẹni tí wọ́n máa sọ̀rọ̀ nípa bàbá ọgbọ́n as we children fondly call him bàbá ọgbọ́n la fún wọn. Ọ̀rọ̀ yẹn lọ fa orúkọ yẹn lọ fa oníbó yẹn jẹ́ bò wá kọ́ sọ díẹ̀ mbẹ́ torí pé a lot has been said about him tó ń gbé gbé òtún máa ṣe repetition. Bàbá yìí ó ga abọ́bọ̀ láti gbà tí 15 or 16 years or so he has been my father and my mother at the same time. Àwọn nìkan náà la máa ń fi ọ̀rọ̀ wa lọ a ò ní ẹlòmíì you can imagine that. Àwọn nǹkan tó ti go through. The only thing I would ask this gathering to do for me is kán jọ kán bá mi ṣe àdúrà ńlá fún wọn kí Ọlọ́run ọba kó jẹ́ kán kún lẹ́nu kán pẹ́ fún wa because we still have a lot to gain from him a lot to gain from him. Ẹ jọ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn gan ẹ lè bá wọn ṣàdúrà fún wọn. Thank you very much. Because everything he tries to do in this life, he's always trying to use common for shame. Even if he's at fault, it will end up being your own fault. So I'm not coming here to say you're a good father. You're a good father. That's you. I'm coming here to tell people that 2 seconds, my father will change this for anybody. He does not have patience for anything. Today alone now, Atija, like 10 times. Popsy, my dad will not beat a child. That will need no more sugar. Ojú lásán, ìsídà kan ọmọ ẹ̀mí lọ pọ̀ so. Kí ló dé bí bá sọ̀rọ̀? Èèyàn yá tú ìgbésí ayé àtú. Daddy, we love you so much and you mean the whole world to us. So you have been a great man and a great father. You've been our mother and you've been our father. In fact, Daddy Yemawari, we love you so much.
kí Jídé Kòsòkò dérí ẹ̀ka wípé kí n máa wí wù wípé ó ṣọdún èyí ó bẹ̀ ṣèwúrẹ̀ tó gbọ́dọ̀ mọ́ ó bẹ̀ ṣèwúrẹ̀ lédè ìjọba ọ̀ṣọ́ wọ́n ní kí n wí wù wípé ó ṣọdún èyí ó bẹ̀ ṣèwúrẹ̀ tó gbọ́dọ̀ mọ́.
orúkọ mi ní Hafiz Oyetoro aka Saka. Mo wà níbi ayẹyẹ àjọ̀dún ọdún 50 ọdún tí Uncle Jide Kosoko ibẹ̀ la wà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Uncle náà ó di 50 ọdún lénìí, kí Olúwa kó bá wa lọ́ra ẹ̀mí wọn, àlékún ọlá, àlékún ọlà, àlékún inú dídùn, ìyọ́nú Olódùmarè ọba, àlàáfíà tí wọ́n á fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, Olúwa bá wa fún wọn. Inú mi dùn. Uncle Jide Kosoko ó jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtagì olùṣeré ní orí ìtàgé àti nínú sinimá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn, kí Olúwa bá wa wo àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn náà. Lágbára Ọlọ́run á tún rí ọmọ 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 o. Olúwa wà pẹ̀lú wa o.
ọlọ́jà súnmọ́ mi níbí ọlọ́jà ilẹ̀s ibi wọ́n gbé náà o ìbẹ̀ àwọn ọmọ ọ̀rọ̀ gbọ́dọ̀ kì í máa wọlé. ìdúró tó ń lọ tó sábàláyé ń lọ bí tèmi wọ́n sì kó ti tán. My name is Adesanya. I'm wishing Prince Jide Kosoko'S more wonderful years ahead. Ìgbà ọdún kan ni bàbá wa, mentor wa, ọ̀gá wa, our own Moro Nfolu Ogogo, the Secretary Board of Trustee Tampan. We love you, we continue to love you. Ìgbà ọdún kan ni. Jide ọmọ Kosoko, Moro Nfolu ló ń kí yín pé ẹ kú àbọ̀ o, ẹ kú àbọ̀ o. Ọlọ́jà lẹ́s yóò tẹ́lẹ̀ tí ojú yóò tẹ́lẹ̀ tí àwùjáwò ṣẹ́jú lọ́tọ̀ yóò tẹ́lẹ̀ tí ojú àwùjáwò ṣẹ́jú lọ́tọ̀ yóò tẹ́lẹ̀ tí ojú àtàtì dúró ní kọ̀ọ̀kan fún ìyọ́nù mi àti ìbẹ̀rẹ̀ tó lé lọ ìyọ́nù mi. Mo sì wò pé wọ́n ní ìgbàlódé ìyọ́nù mi àti ìbẹ̀rẹ̀ tó lé lọ ìyọ́nù mi. Àṣìṣe tó kọjá lọ, tí mo ti gbọ́ ọ̀rọ̀ fún ìjọ o. Ó yá ẹ̀kí lọ́kùnrin ọmọ o, àwọn ìrìn gbọ́, àwọn ìrìn ti dé. Èèyàn mọ̀ tó sórí ìbàdàn, ọkọ̀ ọ̀gá yìí ti. Bàbá wa bí sílé kò sọ́kọ́, wọ́n máa yẹ kó ti tán lọ́wọ́ wọn. Ẹgbẹ́ ní ẹgbẹ́ o, kò náà máa tẹ̀lé. Ìlọ́wọ́ tẹ̀lé ìjọba bẹ́ẹ̀ la ojú yìí bá bá o. Owó ti wá lọ́wọ́, bàbá lọ́wọ́ ọ̀sẹ̀ ìwé ìwé. Owó bàbá tó tẹ́wọ́ nítorí sínú àpọ́sù, nítorí sínú àpọ́sù, nítorí sínú àpọ́sù, ìpìlẹ̀ ti Jésù, ìpìlẹ̀ rẹ̀ rí. Ṣé báyìí ní ti lọ ọ̀rọ̀ mọ́ àwọn ọmọ ọmọláyé ló bá rògbò ó yà olúwa ló ń mú mi bọ̀. Olúwa
Ọlọ́run ò fi jọba tó pe lọ́rẹ̀ lọ́ba. Lókìlẹ́yìn ọlọ́run ò ní lójú. Ẹ̀bí nínú lọ́wọ́ mi ò tán ló ṣe bí ọba. Táyẹ̀ni tó ṣe bí ọba lórí ayé rẹ̀ o. Táyẹ̀ni tó ṣe bí ọba lórí ayé rẹ̀ o. Ọlọ́run ò fi jọba tó pe lọ́rẹ̀ lọ́ba. Lókìlẹ́yìn ọlọ́run ò ní lójú ìlú. Ẹ̀bí nínú lọ́wọ́ mi ò tán ló ṣe bí ọba. Lizzy Anjorin, àyàkú sábà gbádùn. Táyẹ̀ni tó ṣe bí ọba lórí ayé rẹ̀ o. orúkọ mi ni Tajudeen Bámidélé Ayọ̀bíọjọ́ tí mo jẹ́ gọ́vnọ̀ theatre arts and motion pictures practitioners association of Nigeria Tampa Lagos State chapter. Mo kí bàbá wa ọ̀gá wa olórí wa èèyàn pàtàkì bàbá wa bàbá Jide Kòsọ́kọ́ tí wọ́n pé 70 ní ọjọ́ òní. Mo kí wọn adúpẹ́ fọlọ́run Ọlọ́run àti ọmọ fún wọn ní ẹ̀mí gígùn àtàláfíà ara ọ̀rọ̀ wa dayọ̀ ìjọba yìí lọ gbogbo èrè tó ń fẹ́ Ọlọ́run bá ń ṣe fún wọn o. On behalf of Lagos State Tampa mo kí wọn wọ́n kó oríire. Àtẹ́wọ́ tó lágbára àtẹ́wọ́ tó lágbára fún onílù wa nì di méjì àyọ̀kún nínú ìyàtọ̀ láàrin àyọ̀kún ẹ̀ wá ní ìtẹ́ gbẹ́gbẹ́ sókè di méjì àyọ̀kún tó tún gbáyọ̀ ká nísẹ̀yìn ó di kí àwọn gbẹ́gbẹ́ ní fáńkà lẹ́nu ìyàwó ẹ̀yìn dé.
fi àsìkò yìí kí